oníkálukú náà ni ó mọ èròǹgbà ọkàn tó fi ń jubilate pé wọ́n dá wọn lẹ̀. Wọ́n ní oníkùn náà ló mọ̀ọ́kà. Wọ́n lè fẹ́ jẹ sínú kó máa tutọ́ fún síta. Ẹlòmíì sì ni inú ẹ̀ ṣe rí náà ni ó ṣe ṣe. Jubilation yẹn ẹlòmíì wà tó fi ṣojú ayé ní pé ó má dàbí pé bóyá òun náà wà nínú àwọn agbẹ́yìnbọ̀bọ̀jẹ́. Jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Isnad Estate Shimawa agbègbè táyé ń sọ. Isnad Homes and Properties real estate tó fà bọ́yọ̀. Lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Isnad Estate Shimawa kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. Ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. Èyí ti lọ dùn jù. Ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yóò. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. Ralẹ̀ sí Isnad Estate Shimawa sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. Fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912985960. Lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. Ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé mo kí yín. Inú ọ̀pọ̀lọpọ̀ wa ló ń dùn wípé Oríyọmí Hamzat tí wọ́n tú sílẹ̀. Naomi Sílẹ̀kùnọlá orí dáǹdègbà. Principal orí tú sílẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀ ọ̀sẹ̀ tí wọ́n ti wà ní àhámọ́. Ìyẹn látọdún tó kọjá títí di àsìkò tá a wà nínú ẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n oore Ọlọ́run má jẹ́ ká ṣoore ṣe. Èyí ni mo fi ń kí n bí tí ń wà jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò lónìí Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú olóyè Yunus Odùṣínà amúlùdùn gbogbo lábẹ́ ìwá ní ìtòkò tuntun lábẹ́òkúta. Mo kí yín o, ẹ kú jókòó. Tó a kí Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV. Ẹ ṣeun. A dẹ̀ kí gbogbo ojú àti tí eléyìí tí wọ́n máa ń fi àkókò sílẹ̀ láti wò àti láti gbọ́ ètò ní orí ìkànnì Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV. Ìfẹ́ tẹ́ ẹ ní sí ìkànnì yìí, ìfẹ́ náà Olódùmarè á nífẹ̀ẹ́ yín náà jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé púpọ̀. Àmín. Tó ẹ ṣeun, ẹ ṣeun. Oríyọmí Hamzat nígbà tí wọ́n tú wọn sílẹ̀ pẹ̀lú àwọn yòókù wọn, inú àwọn èèyàn dùn, ayọ̀ àwọn èèyàn kún. Ṣé ká sọ pé lóòótọ́ bí inú wọn ṣe dùn yẹn ó dùn délẹ̀? Kò sí bí èèyàn ṣe máa wà tí kò ní ní olólùfẹ́ tiẹ̀. Kò dẹ̀ sí bí èèyàn ṣe lè dáa tó tí ò ní ní ẹni tí ó máa kórìíra ẹ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ pé jubilation yẹn ẹlòmíì wà tó fi ṣojú ayé ní pé ó má dàbí pé bóyá òun náà wà nínú àwọn agbẹ́yìnbọ̀bọ̀jẹ́. Òun náà aṣojú ayé. Ṣá oníkálukú náà ni ó mọ èròǹgbà ọkàn tó fi ń jubilate pé wọ́n dá wọn lẹ̀. Wọ́n ní oníkùn náà ló mọ̀ọ́kà. Ẹlòmíì ó lè fẹ́ jẹ sínú kó máa tutọ́ fún síta. Ẹlòmíì sì ni inú ẹ̀ ṣe rí náà ni ó ṣe ṣe. So ìdí nìyẹn tó fi jẹ́ pé a lè kàn déédéé sọ pé bóyá àwọn kan ń ṣojú ayé ni àbí inú àwọn kan dùn délẹ̀. So automatically bó bá ṣe wá lọ́kàn èèyàn náà lèèyàn ó ṣe ṣe. Irú àwa ní ìsìn tí a mọ̀ bó bá ṣe wá lọ́kàn wa náà la ṣe máa ṣe é sí. A ti ń sọ láti ìgbà tí ìbẹ̀rẹ̀ kéèsì ti bẹ̀rẹ̀. A ti ń sọ pé à ń fẹ́ ìdáǹdè fún wọn. So bí wọ́n ṣe bá tún wọ́n lẹ́yìn sí àwọn ìdùnnú wa ló máa jẹ́. Pé nǹkan tá à ń sọ a dúpẹ́ pé ilé ẹjọ́ ò ṣe é. Tó ń túmọ̀ sí wípé àwọn kan wà ojú ayé lásán ni wọ́n bá lọ ọbẹ̀ ńlá náà. Ìyẹn wà bẹ́ẹ̀ nítorí rí wípé
ní ìgbà ayé Gbénga Adébóyè nígbà tí nǹkan kan ṣe tí wọ́n sọ pé ó kú nǹkan pé nígbà tó gbé rẹ́kọ̀dì pé àwọn kan wọ́n rẹ́rìn-ín pé kò kọ́lé kò ra lẹ̀ sótán Jagunlabi ti gbàgbé o. so oríṣiríṣi bẹ́ẹ̀ náà ni ẹ̀dá nínú ilé ayé ẹ wú wèrè tó wà lọ́jà tá a ti mọ̀ pé wèrè ni ọpọlọ ẹ̀ òkú díẹ̀ kí àtó ẹ̀ tó lẹ́ni tí ó tún máa bínú ẹ̀ dáadáa tá a tún máa bínú ẹ̀ náà bí wèrè ẹ̀ tó lẹ́ni tó ń bínú wèrè láti mọ̀ pé even kó bá jẹ́ pé ó wà with his senses a mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn kò lè ṣe é pẹ̀lú ẹ̀ náà a tún máa bínú ẹ̀ so ẹ rí i pé ilé ayé yìí ó lágbára bó ti wù kó tún wá dáa tó bó jẹ́ pé gbogbo èèyàn náà ni òun ń ṣe rere sí inú ẹ mọ́ ò ní kọ̀lọ̀fín ẹ̀yìn kan níkùn bẹ́ẹ̀ àwọn èèyàn náà ó tún báyìí bẹ̀rẹ̀ sí bínú ẹ̀ pé ṣé òun nìkan ni ṣé òun nìkan ló dá nílé ayé ni wọ́n ní àjù wọn kò ṣe wí lẹ́jọ́ ìjà lára kì í tán bọ̀rọ̀. ó ṣe rí ni. ọ̀dà ìgbà tẹ́ gbọ́ pé Oríyọmí Hamzat àtàwọn tó kù wọ́n ní ó yá o a tú wọn sílẹ̀ kí wọ́n máa lọlé ná nígbà tán gba béèlì wọn pé wọ́n bá sì ó yá kán ṣe báyìí kán lè lọ́ọ́ lọlé kí ló wá sí i lọ́kàn. kò sí nǹkan kan tó wá sí wa lọ́kàn ojú pé àwọn ọ̀rọ̀ tẹ́ à ń sọ lórí ẹ̀ a rí pé kì í ṣe pé àsọ lásán ni pé àwọn tá à ń bá sọ̀rọ̀ wọ́n gbọ́ nǹkan tá à ń sọ a jẹ́ pé wọ́n ń gbọ́ nǹkan tá à ń wí nìyẹn so automatically lábẹ́ irú ẹ̀ ṣẹlẹ̀ yẹn a rí pé kì í ṣe pé à ń sọ̀rọ̀ dànù lásán tó inú wa gbọ́dọ̀ dùn pé àjẹ́ pé a kì í ṣe pé a kàn ń sọ̀rọ̀ dànù so a tún mú a lè máa tẹ̀síwájú nírú nǹkan tá à ń ṣe encouragement ni fún wa pé ọ̀rọ̀ tá à ń sọ kì í ṣe pé à ń sọ dànù a lè tún máa mú a tẹ̀síwájú lórí ẹ̀. irú àsìkò tí Oríyọmí wá wà yìí wọ́n ní orúkọ gangan ló ń yọ ọ́ orúkọ ló ń rò ó ní gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ sí yìí ṣé ká ní bẹ́ẹ̀ ni àbí ọ̀rọ̀ yẹn kàn wá bẹ́ẹ̀. orúkọ ọmọ òun náà ní ìjánu ọmọ orúkọ sì ń ro ni orí kì í ro èèyàn automatically ẹni wọ́n sọ ní wèrè kò sí bó ti wù kó rí náà wọ́n bá ń pè ní wèrè a máa ṣe wàhù náà ni ẹni wọ́n sì ń pè lórí Yọmí kò sí bó ti wù kó rí bó ti wù kán di pàǹpà tó lórí ẹ̀ orí ó máa yọ náà ni torí ẹnu wa yìí àṣẹ ni ohun èèyàn lóhùn Ọlọ́run ìdí nìyẹn tá a bá fẹ́ sọmọ lórúkọ ká máa wo orúkọ tá a gbọ́dọ̀ sọ ọmọ tá a gbọ́dọ̀ sọmọ wa kì í ṣe pé ká kàn sọmọ ní orúkọ kan lásán. pẹ̀lú bí Oríyọmí ṣe wá ń jẹ́ Oríyọmí báyìí torí sì ti ń yọ ọ́ báyìí tó yọ látẹ̀yìnwá títí dàsìkò yìí ṣé kó lọ já mi nínú wípé à ń ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn torí orí ti yọ lọ́tẹ̀ yìí náà. ìwà ṣe rí olóore kò ní kó sípò ká bó ṣe orí kò gbè mí olówó kan kànú ni so ó bẹ́tà kí èèyàn wà lórí òótọ́ ó dẹ̀ wà lórí inú mímọ́ ẹ̀ tó bá ń lò kò sí bẹ́ẹ̀ tí wọ́n kó bá kù díẹ̀ kí ọmọ olóore ó jí sí kòtò mọ̀nàmọ́ná tàn mọ́lẹ̀ fún tí ó fi ní jí sí kòtò yẹn so mi lè sọ pé kó jáwọ́ torí àwọn nǹkan tí ó máa ń wù mí lórí jù nínú àwọn ìṣe ẹ̀ náà ni pé ó ń ràn àwọn èèyàn lọ́wọ́ tí n bá rí àwọn ọmọ tí wọ́n máa ń kó wá síbẹ̀ yẹn táwọn ọmọ tó máa ń wá síbẹ̀ yẹn tó máa dẹ̀ máa ń tọ́jú wọn yẹn ìwúrí ńlá ni ó dẹ̀ máa ń dùn mọ́ mi nínú gan so bí n bá sọ pé kó já mi nínú ẹ̀ àjẹ́ pé nǹkan tó ń ṣe tó ń jẹ́ ìdùnnú fúnru wa yẹn náà nísìnyí ṣé kó máa ṣe mọ́ kó máa ṣe tó bá jẹ́ tí àwa náà bá ní kápá láti ṣe àwa náà máa ṣe so ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló dẹ̀ wà bẹ́ẹ̀ náà nírú ìrònú tèmi rò yìí náà tó jẹ́ pé àwọn náà ń rò bẹ́ẹ̀ jẹ́ pé nígbà míì a máa rí àwọn cases míì tí wọ́n máa ń treat tí lórí ọ̀rọ̀ onírànlọ́wọ́ yẹn tó jẹ́ pé tí n bá ń gbọ́ báyìí èmi gan èèyàn máa fi somehow kò sí bó ṣe ń kó rí so a lè sọ pé kó já mi lórí ẹ̀ pé torí pé irú nǹkan báyìí ìṣẹ̀lẹ̀ nǹkan báyìí
àìsàn pé kó já mi lórí ẹ̀ kó kọ́ńtínú kó tẹra mọ́ ọlọ́run ọba ó wà lẹ́yìn ẹ̀ ọlọ́run á sì túbọ̀ máa lọ wà lẹ́yìn ẹ̀ náà ni. àmín. ṣáwá lè sọ wípé àdúrà tí gbogbo àwọn èèyàn ń gbà káàkiri àgbáyé all over the world ló gbà lásìkò yìí. alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run so tá a bá sọ pé òun ló gbà òun náà ló gbà ni ṣó ti yé yín sìn torí dìmọ̀ tó bá ti jẹ́ pé gbogbo ẹ̀dá tí ó ń fojú wo wípé nǹkan táwọn ẹni yìí ṣe kì í dẹ̀ ṣe gbókù díẹ̀ kí a tó èròǹgbà ọkàn wọn tí wọ́n fi lọ láti ṣe nǹkan yìí kì í ṣe èròǹgbà ibi so rí àmọ́ pé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan-an nígbà tí ìṣẹ̀lẹ̀ ní kálukú ló ń jáde sí orí ayélujára tó ń sọ tiẹ̀ ní kálukú ń sọ gbáǹsàwò ní kálukú ń sọ bó ṣe yé e sí bó ṣe rí i sí ẹlòmíì fi ìkórìíra ó fi sọ̀rọ̀ ẹlòmíì sì fi ìfẹ́ ó fi sọ̀rọ̀ so gbogbo ẹ̀ tá a bá pàápọ̀ lójú ìwòye tèmi ọlọ́run ọba ló ń ṣiṣẹ́ ara ẹ̀ ló dẹ̀ ń gbàdúrà torí ohun èèyàn lóhun ọlọ́run. ohun èèyàn lóhun ọlọ́run ẹ mọ̀ pé àwa sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ ẹnu wa ìrọ̀ wà àsìkò yìí sásìkò tó yẹ kí ṣe ti bẹ̀rù o tójó ṣe kọ́ sásìkò tó yẹ kí Oríyọmí Alhaji Oríyọmí kí wọ́n sọ̀rọ̀ rẹ̀ àbásìkò yìí gan kọ́. ní bí ọ̀rọ̀ ṣe jẹ́ lórílẹ̀‐èdè wa gbogbo ẹjọ́ tó bá ti wà ní ilé ẹjọ́ tí wọ́n sì ti dá ẹjọ́ lórí ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti máa sọ pé báyìí ló yẹ kó rí àbí báyìí ni ò yẹ kó rí ó ti wà nílé ẹjọ́ ilé ẹjọ́ ni a wò wípé wọ́n ní agbára láti sọ pé eléyìí jẹ̀bi tàbí eléyìí jàre tó gbé ọ̀rọ̀ ṣe wá rí yìí tí Oríyọmí bó ṣe jáde yìí àti ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akọ̀ròyìn òfin tó dè yín láti sọ̀rọ̀ ó wà níbẹ̀ lórí ẹ̀ nǹkan tá a lè máa sọ òun náà ní tá à ń sọ yìí. bí ká report. kì í ṣe pé ká máa sọ pé ìjọba ló ṣe kinní kan àbí orí bẹ́ẹ̀ èèyàn lè sọ̀rọ̀ lórí ẹ̀ lérèfé bá a ṣe ń sọ yìí yàgò pé kì í sọ̀rọ̀ ilé ẹjọ́ là ń sọ a gbé ẹjọ́ yẹn kalẹ̀ nísìnyí pé a fẹ́ dájọ́ rárá à ń sọ̀rọ̀ pé lágbára ti jáde ṣé ilé ẹjọ́ ṣe dáa tí wọ́n fi dá wọn lé àbí wọ́n ṣe dáa àti bí wọ́n ṣe dáa so bí ilé ẹjọ́ bá hùwà kan tó bá kù díẹ̀ kí àtò náà a sì lẹ́tọ̀ọ́ láti sọ nígbà tí wọ́n bá dájọ́ àìwòrú ti ẹjọ́ ọmọ oní adìyẹ tí wọ́n dájọ́ kú fún ṣẹ́mọ̀ gbogbo àná la sọ̀rọ̀ lórí ẹ̀ ilé ẹjọ́ sì gbé tiwọn náà jáde pé ẹ wá o kì í ṣe pé àdéédé dájọ́ ikú fún o nǹkan tí yóò ṣẹlẹ̀ ní pé ẹjọ́ wípé wọ́n digunjalè ni wọ́n gbé wá síwájú ilé ẹjọ́ o yẹmọ adẹ̀padà sórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n gbé ẹjọ́ lọ ìwádìí wọn tí wọ́n ṣe ṣó múnádóko àbí ò múnádóko ìyẹn ní nǹkan tá a sọ ní orí ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà nírú ọ̀rọ̀ tó wà nílẹ̀ nídìí láti ṣẹlẹ̀ máa sọ pé bákan ló ṣe jẹ́ àbí bákan ló ṣe rí bẹ́ẹ̀ ní àkókò yìí ká fi ilé ẹjọ́ sílẹ̀ kí wọ́n ṣe ìdájọ́ wọn lórí ẹ̀ kí wọ́n dẹ̀ ṣe ìwádìí wọn fìnífìní jẹ́ pé àwọn ìwádìí kan níta ni àwọn ọlọ́pàá tí wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ ni wọ́n ṣe wọ́n á dẹ̀ wà ilé ẹjọ́ agbẹjọ́rò ti wà ń bẹ̀ agbẹjọ́rò fún àwọn afẹ̀sùnkàn wọ́n wà agbẹjọ́rò fún ìjọba wọ́n wà àwọn ló dẹ̀kù lọ́wọ́ sí lọ́wọ́ láti lè máa ágìwẹ̀ níwájú adájọ́ kàdájọ́ tó ṣe ìdájọ́ tí àti pàápàá ṣe mọ̀ pé nínú ọ̀rọ̀ tí ilé ẹjọ́ sọ ní pé kò gbọ́dọ̀ Oríyọmí ò gbọ́dọ̀ sọ kankan lórí ọ̀rọ̀ tí ó wà ní ilé ẹjọ́ mo tẹ̀ mọ̀ pé Oríyọmí gangan fúnra akọ́ṣẹ́mọṣẹ́ nídìí iṣẹ́
nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ẹ̀ náà ẹjọ́ tí wọ́n bá ti gbé lọ sí ilé ẹjọ́ tí wọ́n bá gbé wá sí orí ètò kọ́kọ́rọ́ alátẹ̀lé tó máa ń ṣe ó máa ń sọ níbẹ̀ pé ọ̀rọ̀ eléyìí ti wà nílé ẹjọ́ pé àwọn ò gbọ́dọ̀ tún máa tú ìdí ẹ̀ wò ju bó ṣe yẹ lọ so mo rí pé òun náà ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò ṣe dìgbà tí wọ́n bá sọ fún ó mọ ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí ẹ̀. ọ̀dà lásìkò yìí ẹ̀kọ́ wo wá ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí yẹ kó kọ́ àwa èèyàn gan. tó ẹ ṣe torí ojoojúmọ́ náà ni ẹ̀dá náà ló ń kẹ́kọ̀ọ́ ojoojúmọ́ ni náà ni ẹ̀kọ́ là ń kọ́ kódà títí dé ọ̀dọ̀ èèrà náà ni ẹ̀dá ni ó ń kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ dédé ọ̀dọ̀ èèrà tó ń rìn lẹ̀ so bírú nǹkan yìí bó ṣe ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ náà ni ẹ̀kọ́ tí kálukú tó máa rí kọ́ ń bẹ̀ ẹlòmíràn ṣe mọ̀ ó ní nǹkan tí kálukú máa fàyọ nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ṣe mọ̀ ẹlòmíràn sìn á wò pé bóun bá tiẹ̀ fẹ́ ṣoore kóun yà á kọwọ́ ọmọ òun òun kì í báṣọ ẹ̀kọ́ kan lẹ́nu ẹ̀kọ́ yẹn ẹlòmíràn ní sìn á wò pé mi nìyí oore ṣe o nítorí bó ti wù kó rí olóòótọ́ kò ní kú sípò ká ẹ̀kọ́ kan tó nìyẹn ẹlòmíì á wò pé àfi kí olúwa rẹ̀ kó yá máa kí ọwọ́ ẹ̀ mọ́ ìbáṣọ o ní gbogbo ìwà tó bá fẹ́ hù o ẹ wo nǹkan tí wọ́n tó ra ṣẹlẹ̀ yìí ní wẹ́rẹ́ náà ló sún àwọn èèyàn yìí dé ibi tí wọ́n dé yìí tí wọ́n bá wá jẹ́ èèyàn kan tó ní kìmí ní àwùjọ ńkọ́ ẹ̀kọ́ kan tó nìyẹn ẹ̀kọ́ kan míì náà tún ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí tí ọmọ wọn tó di aláìsí yẹn ń sìn ẹ̀kọ́ kan náà tún nìyẹn pé bí irú ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ tún pe irú àpèjẹ kan irú ẹ̀ wọ́n mọ̀ gan ṣe fẹ́ ṣe àwọn ẹgbẹ́ rárá o ọlọ́run elédùnmarè kò ní yẹ kí irú ẹ̀ kó tó ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa lórílẹ̀‐èdè yìí mọ́. ẹnìkan tiẹ̀ sọ pé òun kẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ tó ń kọ́ ni wípé tóun bá fẹ́ ṣoore òun nílò àti ṣẹ̀ máa kéde máa gbé microphone pé ẹ̀kọ́ tó ń kọ́ ni pé tóun bá fẹ́ ṣoore kóun lọ tààrà bẹ́ẹ̀ni tóun ti fẹ́ ṣoore yẹn kóun jẹ́ kó jẹ́ oore surprise òun kàn ṣe wọ́n sì máa bá tòun lọ. kódà fà inú ẹ ti ṣíwájú mi ni èmi gan mò ń bọ̀ ní irú ibẹ̀ yẹn náà rí pé irú ẹ̀kọ́ kan tún nìyẹn lọ́tọ̀ ẹ̀kọ́ kan nìyẹn kọ́ yàn àti rí àwọn ọpọlọ ẹ̀yin gan fúnra ara yín ṣe mọ̀ pé ẹ̀yin náà máa ń ṣe àwọn nǹkan kan gan ẹ wo irú àwọn ètò kan tẹ́ máa ń ṣe irú ètò Yorùbá pọ́nbélé tí ẹ máa ń ṣe yẹn àwọn nǹkan tẹ́ ń fún yàn yẹn àwọn tí wọ́n wá síbẹ̀ yẹn oore náà lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ fọgbọ́n ṣe irú nísìnyí àwọn tó ń wá tí ó jẹ́ ẹlòmíì wọ́n á mú ẹ̀mọ́rí owó tùlùtùlù tí ẹlòmíì mú lọ lé ni gbogbo nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ wọn yẹn náà bí kéèyàn kan sọ pé má ṣàṣẹ̀ṣẹ̀ pé mo ṣe nǹkan báyìí ni ẹ wo àwọn irú ìtẹ́ máa ń ṣe ti òwe tẹ́ máa ń lọ sí àdúgbò sí àdúgbò ẹ sábò nǹkan tẹ́ ń fún àwọn èèyàn gbogbo irú àwọn tẹ́ ń fún ní irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn oore náà ni ẹ̀ ń ṣe ẹ mọ̀ pé ẹ fọ̀gbọ́n ṣe dé kì í ṣe pé announce sáwọn èèyàn pé ó yẹ máa bọ̀ o àbí bákanbàkan so nǹkan yìí ó ti kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ní ọ̀pọ̀lọpọ̀. tó o dà ẹ ṣeun ẹ gbóṣùbà fún àwọn ará òkè òkun àtàwọn ará ilé náà ṣùgbọ́n pàápàá jùlọ àwọn ará òkè òkun ó nídìí tí mo fi sọ tí mo sọ yìí ọ̀pọ̀ ìgbà ni mò ń gba ìpè lọ́tùn lósì kódà àwọn míì gan ìpè yẹn pọ̀ débi pé mi ò ráàyè ń gbà míì láti tún lè meet up pẹ̀lú àwọn kan tó rí àti tún gbé àwọn iṣẹ́ tuntun míì jáde tí wọ́n ń pè tí wọ́n ń ṣàdúrà lọ́tùn lósì lórí pé kí Alhaji Oríyọmí Hamzat Naomi Sílẹ̀kùnọlá àti Principal kí wọ́n lè jáde tó ń túmọ̀ sí pé bá ṣe wà lókèèrè yẹn wọ́n ní akitiyan tí wọ́n nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ wo lẹ lè sọ nípa wọn. ṣe rí nǹkan tó fi máa ń dùn mọ́ mi nínú jù fún àwọn èèyàn wa tí wọ́n wà ní ẹ̀yìn odi òun nìyẹn wípé wọ́n sọ lẹ́nu lórí ẹni tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ni àmọ́
mo máa ń ní ìwúrí lọ́pọ̀lọpọ̀ fún àwọn èèyàn wa tó wà lókè òkun. Ẹ wo ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sí í ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún mi. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ wọn lèmi mọ̀ pé wọ́n máa ń pè mí. Wọ́n ní dádì àwọn ní káwọn kí yín ni o, ẹ ṣé o nǹkan. Ìyẹn jẹ́ pé kì í ṣe pé wọ́n gbàgbé ilé, wọ́n mọ̀ pé àjò làwọn wà. Ṣé rí pé nǹkan kí nǹkan tó ń kó ṣẹlẹ̀ nílé wọn sọ pé kò kan àwọn, oníkàlùkù wọn máa dìde ni. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àdúrà náà ló yẹ ká máa fi ràn wọ́n lọ́wọ́. Ìgbé gbégbé kì í gbé sóko wá jẹ o, pé wọn ò ní gbé sájò. Bó tí n kó ti wà rí ilé náà làbọ̀ sí mi oko, èrè oko ó di dandan wọn á kó délé ni. Òtòló jẹ, òtòló mú, òtòló bóyá afẹsẹ̀ lẹ́sẹ̀ á wálé. Lágbára lọ́wọ́ Elédùmarè àní gbúrò aburú sí wọn, lágbára lọ́wọ́ Ẹlẹ́dàá. Wọn ní fòkú wọn ránṣẹ́ sílé, lágbára lọ́wọ́ Elédùmarè. Àwọn náà ò sì ní gbúrò aburú sí wa. Ìyẹn ni àwọn àdúrà àti ìwúrí tèmi máa ń rí nínú ọ̀rọ̀ àwọn èèyàn wa tó wà ní òkè òkun yẹn. Ibi láti mọ ṣẹnuró lórí ètò, ẹ dárúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́, kẹsì pé nọ́mbà yín torí àwọn tó fẹ́ kàn sí yín bá yín sọ̀rọ̀. Ṣe orúkọ tèmi náà ni Olóyè Odùṣínà Yunus Ìdòwú, tí mo jẹ́ amúlùdùn gbogbo ìlú Lábáìwá ní Ìtòkò Titun Lábẹ́òkúta. Nọ́mbà ìbánisọ̀rọ̀ mi 08034275939, lẹ́ẹ̀kan sí 08034275939. Ẹ ṣé púpọ̀. Tọ́ ẹ ṣeun oníjúbà ìlọ fún ti dédé àsìkò yìí, àmọ́ rírì yín jákèjádò àgbáyé. Ẹ̀yin lèèyàn wà lèèyàn yín, béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Lórí ètò Bẹ̀mbẹ̀yẹ̀kẹ́ Yorùbá pọ́nbélé tá a máa ń ṣe, tí àwọn èèyàn ti máa ń láǹfààní sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lórí ètò, ó máa dára ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ tí ì máa wò. Ẹ lọ máa wo àwọn fídíò yẹn fún ìgbélárugẹ àṣà àti èdè wa ni, ó ṣe pàtàkì. Àmọ́ rírì yín, à nífẹ̀ẹ́ yín, a sì nílò àtìlẹ́yìn lórí ẹ o, torí òun ló lè mú ìdàgbàsókè bá. Àwọn àtìlẹ́yìn tí ẹ bá ń ṣe fún wa náà, àmọ́ rírì ẹ yóò máa ju wa ṣe. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ̀mbẹ̀yẹ̀kẹ́ lẹ́ ń pè mí lónìí. Ẹ ti wò lóní Bẹ̀mbẹ̀yẹ̀kẹ́, ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ̀mbẹ̀yẹ̀kẹ́. Jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Snad Estate Ṣìmáwá, agbègbè táyé ń sọ. Snad Homes and Properties, real estate tó fà bọ́yọ̀. Lóṣù December tọdún tuntun 2025 yìí, ralẹ̀ sí Snad Estate Ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé, 10 bags of cement, 5 tons of granite. Ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní, tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. Èyí ti lọ dùn jù. Ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yóò. Snad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. Ralẹ̀ sí Snad Estate Ṣìmáwá, sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. Fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912985960. Lọ́dún yìí àǹfààní ńlá rèé o, má jẹ́ kó fò ọ́ ru. Orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. Òpàjẹ́ òní báyìí tí ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe, ẹ lọ subscribe sí Bẹ̀mbẹ̀yẹ̀kẹ́ TV ìyẹn lórí YouTube, àbí kẹ́ lọ sí TikTok, kẹ́ lọ follow Bẹ̀mbẹ̀yẹ̀kẹ́ comedy. Ẹ wò ẹ̀yin mi láwo ń gbé bá subscribe síbẹ̀. Ẹ káre.